Space TV. Woswobi. Tani o mọ Sule Adio babolóyè tó ń ṣeré èmi gan mọ Sule kí ni ó ṣubú tó wà láàrin àti Alhaji Samson Ajagungbade. Alhaji Samson èèyàn dáadáa ni torí tí wọn bá ń ṣèyàn dáadáa irú àwọn ọ̀rẹ́ débi sóbi tó bá ti rí wa tí ẹnìkan ṣe nǹkan tí àwa dẹ̀ wá síbẹ̀ tàtísítò sí ẹni yẹn èèyàn dáadáa ni alálùbáríkẹ́. ọ̀rẹ́ mi ni Samson Ajagungbade jẹ́ happy birthday to Samson Ajagungbade many more years to come inshallah bi kudratillah ọlọ́run ọba tó fún ẹ ní ọjọ́ òní rí tó tún wá bọ́ sí oṣù àlùbáríkà oṣù ìtùnú ọlọ́run ní fi ṣe láṣẹ mọ́ nǹkan tó ń jẹ́ àpẹẹrẹ nínú ayé èèyàn ní kéèyàn mọ rírì ọlọ́run ọba ọlọ́run tó fún ẹ ní ààyè láti lè dúpẹ́ àìní lè dúpẹ́ mọ́ ọlọ́run ní jẹ́ kárí. Wọlé Adéwálé Muhammad orúkọ tèmi ni Alhaji Wasiu Káyọ̀dé Asidiki Baba Waka tí mo jẹ́ ọ̀kan lára àwọn tó ń kọrin lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa ń bí lónìí láti wá bá Alhaji Shamsuddin Àkàndá Ọmọgbọ́láhàn Ògúnkọ̀yà ṣe ọjọ́ bí at the same time wọ́n tún ṣe Ramadan lecture. Alhaji Shamsuddin wọ́n jẹ́ ẹni rí tí ń náwó sójú ọ̀nà nínú Islam ẹ̀dá bàbá ẹni tí bá ti fọlọ́hún lẹ̀ ọlọ́hún ní fonítọ̀hún lẹ̀. It is not easy to become 50. I wish you long life and prosperity. Òṣèjọ́ bí ẹ ọkọ àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ o. Òṣèjọ́ bí ẹ ọkọ àṣeyẹ ẹ̀mí aṣọ ọkọ ẹ o. From 1966 to 2016 is equal to 50. Àkànbí lárẹ́wájú ọmọdé tún lè kó pẹ́ láyé. Life begin as TV ṣàìná ọdẹ tún lè o. Àmọ́ oníkòyí ẹ̀ṣọ́ o. Àdìpele mọ́ lójú ogun. Àmọ́ jàyé nílé kúmi tí kú mọ́ lórun Àkànbí adé. Ààrẹ ń pè ẹ̀rùn báwọn tífà ẹ̀ bá bọ̀rẹ̀ títà rẹ̀ ò bá fọ́rẹ́ ńkọ́. Kúmi òkú ní láti ẹ̀sìn àbí bòdì di ẹran lọ́wọ́ ẹ̀yìn Àkànbí ọdẹ dé. Ìdónílé màmá ẹ̀ létí ìyomi. Màmá tún lọ́mọdé súnmọ́jú ẹ̀ kórì ìṣá o. Bàbá Ọlásílẹ̀ nílùú London. Bàbá Ṣéun nílùú London. I'm a friend to Alhaji Shamsuddin Ajagungbade. He's a very good guy, a religious, very supportive, kind-hearted, God-fearing guy. And as he's celebrating his birthday today, I had to take it upon myself to be part of it and wish him all the best he had wished himself or is wishing himself. For our viewers out there, in this holy month of Ramadan, as the only month out of the 12 months that God set aside for us, all we need to do is just be more prayerful, be more dedicated to the Almighty Allah, and make sure we are doing all we are supposed to be doing during the holy month of Ramadan.
ṣáàtù ní ọkọ̀ 27 láàyè Canada ló ń gbé. Mo wá bá ẹ dúpẹ́, mo wá bá ẹ dúpẹ́, mo wá bá ẹ dúpẹ́ o, mo wá bá ẹ dúpẹ́ kó dọjọ́ ìní. Jẹ́ kó ṣàmójú ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀ o. Mo wá bá ẹ dúpẹ́, mo wá bá ẹ dúpẹ́, mo wá bá ẹ dúpẹ́ o, mo wá bá ẹ dúpẹ́ kó dọjọ́ ìní. Lásán jẹ́ kó ṣàmójú ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀ o. Mo wá bá ẹ dúpẹ́, mo wá bá ẹ dúpẹ́, mo bá ẹ dúpẹ́ o, mo wá bá ẹ dúpẹ́ kó dọjọ́ ìní. Jẹ́ kó ṣàmójú ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀ o. Mo wá bá ẹ dúpẹ́, mo wá bá ẹ dúpẹ́, mo wá bá ẹ dúpẹ́ o, mo wá bá ẹ dúpẹ́ kó dọjọ́ ìní. Jẹ́ kó ṣàmójú ẹ̀mí ẹ̀ ṣe púpọ̀ o. Àkàlàmàgbò kì í pọ́dún jẹ gbólógún ìkúléwé ṣàìná o. Àkàlàmàgbò kì í pọ́dún jẹ gbólógún ìkúléwé ṣàìná o. Ọmọdé Túndé ló ní abáhùn dúpẹ́ o, abáhùn dúpẹ́ lọ́wọ́ àdániwáyé tó fún un lálàáfíà tó tún fún un lówó. Ẹ̀mí ọlágùn kó má ṣe ṣọ́kù. Ọmọdé Túndé ló ní abáhùn dúpẹ́ o, abáhùn dúpẹ́ lọ́wọ́ àdániwáyé tó fún un lálàáfíà tó tún fún un lówó. Ẹ̀mí ọlágùn kó má ṣe ṣọ́kù. Èmi jẹ́ ọjọ́ tínú mi dùn jù nígbèésí ayé mi torí ọjọ́ àbíní báwa sábà ní mo láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ọdún mi tún lè kàn sí lórí ìpẹ́lẹ̀ ayé mo torí ẹni pé ọdún kan àwọn tó wá bá mi wá síbi lẹ́nu mo dúpẹ́ lọ́wọ́ wọn, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ àwọn afá tó ń gbárùkù tì mí, mo wá tún dúpẹ́ lọ́wọ́ àwọn ará àdúgbò àwọn alájọ mi, mo dúpẹ́ lọ́wọ́ wọn gan. Eléyìí tá a ṣe campus lẹ́nu a lọ fi dùn àwọn ọ̀dọ́ nú láti jẹ́ pé kí a mọ̀ pé eré ìdánilárayá ká lọ ṣe fúnra wa, tàbá ti kúrò ń bẹ̀ ká wá ṣe ti Ọlọ́run ká dẹ̀ ṣe mẹ́numẹ́nu fún ìṣínú. Baba
محمد بن عبد الله صلى الله عليه وسلم. أجا يوم النبي محمد سيد الجليل الذي برز بصورة الجلال وطلع بصورة الكمال وظهر بصورة الجمال صلى الله عليه وسلم. وفاز بنيل السؤال من رب الجليل كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام عدد كل من برز وطلع وظهر بصورته وما حوته عليه وعليها يا ذا الجلال والإكرام وعلى آله وأصحابه وسلم. أداكم جماعة جاسوا في الله أكبر. الله أكبر. gbogbo àwọn táwọn ọjọ́ ẹ̀jẹ̀ káwọn náà dúró sókè ká gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. Allahu Akbar. Kò bá jẹ́ ìdùnnú fún mi púpọ̀ tí Alhaji wa Shamsuddin Ajagungbadé tí wọ́n bá lè wà ní orí ìjókòó. Gbogbo ètò yìí náà ló yẹ kó ti ní nìdọ́m gbogbo àwọn àlejò tí wọ́n bá ń wá. Àwa ẹni a bá wá dúpẹ́ àwa bá lórí ìjókòó àwa kì í sáàyè rẹ̀ ni. Àwa náà fẹ́ ṣe ètò yìí kankan bighairi italatil mumilla. lálẹ́ yìí ni máa fàsìkò lọ́ra rárá. Bí yẹn bá gbàwẹ̀ tí ò sínú ẹlẹ́gbẹ́ bí ẹni tí ò gbàwẹ̀ ni. Wallahi. Gbogbo wa náà la sì gbọdọ̀ ṣe pápápá láti fi tẹ̀lé ṣẹ̀ríà Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. Àwọn kọ́dúnlẹ̀ kó tó di wípé a bọ̀ sínú wa. àmín. ẹ má lẹ́yìn kan ó dáa fún tẹ́sí ẹ má bọ̀ ń bí. ẹ bá yìí lálẹ́ alẹ́ sí lẹ́yìn o. ẹ ṣe wá ń ṣe báyìí. èèyàn lálẹ́ òun náà. ẹrú ṣe ló bá ọlọ́run ní fọ àmà bí ní ìmọ̀tò rọ́pìkà fọ hadith. ẹ dákun ẹ lọ bá wa mú bàbá tá a pè yẹn wá. alhaji wa àgbàdo yẹn. èmi kọ́ ẹ máa tó ṣẹlẹ̀ ẹ kàn rò bóyá mistake la ṣe pé mistake kan ọlọ́run fẹ́ kẹ́yìn náà nípe ń bẹ̀ ni kí lẹ fẹ́ fáwọn àfa yìí. ṣé bàbá tó dúró yìí. aláàjì wa ọlọ́run wà dà. aláàjì wa ọlọ́run wà. àtùpàlà ẹsẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀. kí lẹ gbórúkọ wọn. alhaji wa ọlọ́run wà àti alhaji wa ospark. alhaji wa Shamsuddin ni wọ́n ní ká máa bọ̀. kò sí tó ń jẹjà ẹ máa bọ̀ chairman gbogbo developer ibodè wà. alhaji wa ọlọ́run wà sẹ́yìn rẹ̀. àgùntàn sọ̀rọ̀. ọ̀kan àbí méjì. ọ̀kan ló mọ̀ wá. ẹ yóò bá ná Muhammad. Habibu. ó nílò àkàì ẹ̀sùn mẹ́mí ni ẹ̀sùn mẹ́mí ni ẹ yóò bá ná Muhammad. ó wá fún mi dẹ́lo kò sí dẹ́lo míì. bàbá tẹ ẹ̀pẹ̀ lẹ́lẹ́kejì yẹn dà. alhaji wa Rosman Osman ẹ yóò bá ná Muhammad. ẹ bá ń wá kíní gidi náà ẹ kọjú síbí. ẹ mú ọwọ́ yìí dání. ẹ súnmọ́ bí. ẹ súnmọ́ bí. tí o bá mọ̀ ṣe kẹ́ni tó nígbà lọ́wọ́ ẹ̀. Sharaya. Bàbá gbé ọlọ́kùn kan mí o. Ayakum aduna ya izana. Bismillahirrahman. Àfáà ní sùúrù. Bismillahirrahmanirrahim. بسم الله الرحمن الرحيم آمين. اللهم صل وسلم وبارك على نور الأنوار سر الأسرار صلى الله عليه وسلم منبع العرفان سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم شجرة الأصل النورانية ولمعة قبضة الرحمانية وأفضل الخليقة الإنسانية ومعدن الأسرار الربانية وخزائن العلوم الاصطفائية وأسرار الصورة الجسمانية صائب قبضة الأصلية وعلى آله أك قدره ومقدار العظيم صلاة الفاتح صلاة الفاتح أدي أربعة كجاجة سيا كلوبي يا ينكم سوى روايانا òun ló mọ tó ṣe síwájú ọlọ́run tọ́lọ́run fi sí ọ̀rọ̀ yín báyìí. ọgbọ́n kan. orí ni yín lánàá lẹ́sẹ̀jọ́ rí lónìí ọlọ́run wà ní fòní bọ̀ ọ̀la yín jẹ́. àmín. tó báyìí lánàá tẹ́ ẹ ṣe kalẹ̀ lánàá lẹ́dí wá bá lónìí. àmọ́ ẹ máa dúpẹ́ lọ́wọ́ ìyá tó fi wàá rẹ gba oore náà fún yín lọ́dọ̀ bàbá yín. Allahu Akbar. ẹ sanwó bàbá yín kákọ́ sí. mo ní ti ọ̀rọ̀ èmi àti yín ọ̀rọ̀ kọ̀rọ̀ ni. private word ni. tántọ́jú yín Yorùbá náà Muhammad. sallallahu. Alhaji wa
baálẹ̀ tí mò ń wò wọ́n nínú tẹlifíṣàn tí mo ní ọlọ́run máa sì pàdé ọkùnrin níjọba àṣejọ́ kan asọ́lọ́run ti fàṣẹ sí wa. asọ́lọ́run fàṣẹ sí i. Wàláhì. àkọ́kọ́ pé mo rí yín àlàhájì wa tọ́lọ́run ò ní padà fi yín sẹ́ni àríkòsé. Àmín. mo rí yín lónìí inú mi dùn lọ́la ẹ̀ ní dẹni àríkòsé. Allahumma àmín. ẹ kí mi. ẹ ká àwọn bàbá. irọ́ o ẹ fi tọ́lọ́wọ́n bá ní tó fún yín ẹ fi kí ọlọ́run lára mi. àfàwà ẹ má bọ̀ ẹ dákun ẹ má bọ̀ ẹ wá dúró báyìí. ta lẹ fẹ́ pè kí lórúkọ rẹ̀ ẹ dákun ẹ má bọ̀ báyìí. Alhaji wa Shamsuddin ẹni tẹ́ ẹ dárúkọ lẹ́ẹ̀kan yẹn Osmark a fi ọlọ́run àtàlẹ́ Muhammad ẹ̀yìn gbogbo ibi tí Alhaji wa Osmark ṣe pé mo kọ́kọ́ rí yín nìyí kí lẹ fẹ́ fún ẹgbẹ́ wa àwọn àfa ẹjọ́ wà ń bí wọ́n láwọn fún ẹgbẹ́ yìí ní owó 200,000 naira ilẹ̀ àmọ́ sẹ́níyà ó ti lọ ẹ fún owó àdúrà yá náà wà. Wàláhì tàláhì. ó nídìí ẹ mú owó àdúrà ìyá tó bínú yìí ìyá kan ló bí yìí. ìtí yà ní ṣe níṣẹ́. àdúrà tọ́ sí ìyá náà. ó tọ́ sí. kí ló ń porúkọ ẹni tó bá yín mú owó lẹ́ẹ̀kan. àfa akílókọ̀ ẹ̀. ẹ̀rọ owó ìyá yín ni o. owó ìyá yín ni o. ó dọ̀ ọlọ́run fún àlùbáríkà sí. Àmín o. àpadà sí aburú ò wá ní báyìí. Allahumma àmín. wọ́n ti ń pè yín àìní rí yín pè mọ́ ọlọ́run níjó ṣẹlẹ̀ sí yín. Allahumma àmín. mi ò tiẹ̀ rẹ́ni bá bàbá yìí sàmí. Àmín. gbogbo ẹ̀yin abiyamọ rere abiyamọ ẹ fẹ́ bírú ilé ẹni bá fẹ́ bírú ilé yìí lọ́mọ ẹ dákun ẹ sọ pé Allahu Akbar. ẹni bá ń tọrọ ọrú ilé yìí lọ́mọ ẹ dákun ẹ sọ pé Allahu Akbar. ẹni bá ń tọrọ ọrú ilé yìí lọ́mọ ẹ ní Allahu Akbar. ọmọ bàtà ọmọ ọlọ́mọ jẹ́ o. orí ọmọ ọlọ́mọ tó fẹ́ sọdá gọ́tà oore nífàsẹ̀ àdúrà yìí ò lè gbà lórí ẹ o. àmọ́ gbogbo bí ẹnìkọ̀ọ̀kan yín bá ti wá sì ṣe tó ń jẹ́ kùdìẹ̀kùdìẹ̀ fún ọlọ́run wọn náà lú oṣù àpẹẹrẹ tàbí ọlọ́run mọ́tà ṣàforíjì fún yín ẹ lọ́ọ́ jòkó. nínú alukur'ani in tó jẹ́ ká yàtọ̀ sí yín nìyẹn bá a bá ti yọ alukur'ani kó gbogbo nǹkan tó kù àjọ ṣe ni bọ́lá ń ṣe rán àwọn àfa àṣàyé tá à ń ṣe wá sí pé ẹ ṣe dáadáa ẹ má ṣe àìdá ẹ ṣe pé ẹ ṣàwó bẹ́ẹ̀ lọ́lọ́run rán ẹ̀yin òṣèré náà ẹ̀yin náà ń ṣe wá sí ni pẹ̀lú eré tẹ̀ ń ṣe. ẹ fi kọ́ yín lọ́gbọ́n ṣé wàá rí irú wá sí jẹ́ tí mo fẹ́ ṣe láàrin ìṣẹ́jú kan yìí tó jẹ́ pé ọ̀rọ̀ ìṣẹ́jú kan nìyí ẹ dákun ìṣẹ́jú márùn-ún péré ló kù tí màá lò lórí wáàsí yìí bí òṣèré 20 30 40 tẹ́ bá ń bẹ lórí ìjòkó oníkálukú ó rí tiẹ̀ mú nínú ẹ̀ tí ó tún fi kọ́ ọkàn mi jáde. Ànábì wa ń sọ fún Ọlọ́run pé àwọn méjèèjì tó dè mọ́lẹ̀ yìí. àwọn ẹ̀dá méjèèjì tó dè mọ́lẹ̀ yìí báwo lọ̀rọ̀ wọn ṣe jẹ́ Ọlọ́run wa sọ fún Ọlọ́run wa ní Muhammad ọ̀rọ̀ àwọn méjèèjì tí mo dè mọ́lẹ̀ yìí. sọ́mọ́ orí wípé agbára wọn pọ̀ púpọ̀ lójé kébì Ọlọ́run bá fi màláìka 20,000 dè kọ̀ọ̀kan nínú wọn mọ́lẹ̀. bẹ́ẹ̀ sì gbẹ́rì ànábì súnmọ́ bẹ́ẹ̀. Ọlọ́run wa ní káàdà Ọlọ́run ní kódà kó ṣe jẹ́ pé mi ni mo dá àwọn méjèèjì agbára èmi Ọlọ́run ọba gan fẹ́ ó fẹ́ má ka wọn mọ́ bó ṣe jẹ́ pé mi Ọlọ́run ọba ni mo dá wọn. ní mo tó lọ́wọ́ wọn. agbára èmi Ọlọ́run wọn fẹ́ ká àwọn méjèèjì afáàmọ́ nìṣó. fasala nabiyu manil awali wa masmu. àbíbá ní káàdà kọ́kọ́ nínú àwọn tó dè mọ́lẹ̀ yìí àti pé kí ni orúkọ rẹ̀. Allahu ta'ala. Ọlọ́run wa ní orí eléyìí tí mo dè mọ́lẹ̀ yìí. Annali awwala. ọ̀rá kọ́kọ́ yìí. Huwa alladhi. ìzátọ̀rọ̀ dàkà. ìzátọ̀rọ̀ khalqan min khalqi ilayya. tó bá lé Ànábì ní sórí àkọ́kọ́ yìí tó bá gbà kan mú nínú ẹ̀dá èmi Ọlọ́run tí ń lè bọ̀. tó ń lè bọ̀ wá ó lè lé àfa ó lè lé babaláwo ó lè lé pásítọ̀ ó lè lé oṣó ó lè lé àjẹ́ tí bá wá ń lè bọ̀ wá sọ́dọ̀ èmi Ọlọ́run. àwọn ìtú. wọ́n á di pé mi Ọlọ́run ọba wá mú onítọ̀ wọn wá gbà pé sẹ́mi fàdé wọn Ọlọ́run náà ni pé gbogbo nǹkan tí bá ń lé yín tẹ́ bá ti sáde mi Ọlọ́run. èmi Ọlọ́run jẹ́ gbígbẹ́ Ọlọ́run ní yín máa gbà yín. ó ń gbọ́. ثم يتجذبني هذا الخلق حتى أتركه له. bẹ́ẹ̀ni Ọlọ́run bá wá gba ẹni tí ń sábọ̀ wá tí alákọ̀ọ́kọ́ yìí ń lé bọ̀ tẹ́ni ń bá ti lè lọ́dọ̀ èmi Ọlọ́run àfa àdúró báyìí tó bá ti lè lọ́dọ̀ èmi Ọlọ́run tó bá ti gbá òun tọ̀ ń pé sọ́lẹ̀ fún mi Ọlọ́run lòun ò tiẹ̀ ní gbọ́ lẹ́ẹ̀kejì tó wọ́n fi sọ́lẹ̀ fún tọ̀ pé máa mú lọ́lọ́ ṣe bó bá ti wù. Ọlọ́run fi lé.
fasala nabiyyu man ismuhu. fasala nabiyyu ma ismuhu. anabi wa bèrè pé ń dáná kí wá lórúkọ tí jẹ́ kí lórúkọ rẹ̀ gẹ́gẹ́. fa'ajabahu ta'ala annahu huwal jazaa. adébíyẹlẹ tó wọ yìí ẹ̀san ni tó bá léèyàn látàyé ń bí tó bá léèyàn lọ́dọ̀ èmi Ọlọ́run tó bá ilé gbọ́ntọ̀ mu Ọlọ́run ni wọ́n sọ ọ́ lẹ̀ máa mú lọ sí èmi Ọlọ́run agbára lórí ẹ̀ afa àmọ́ ọjọ́ lọ fasala nabiyyu ma thani. fasala nabiyyu ma thani wa masmuhu aidan. anabi wa ni èwo lẹ́lẹ́kejì yìí àti wípé kí ni orúkọ rẹ̀ ń jẹ́ gẹ́gẹ́. fa ajabahu ta'ala. Ọlọ́run wa sọ fún anabi Muhammad báyìí pé anahu inshitu liyabudi an yakuna lahu al-aqiba nuqayyidu lahu. Ọlọ́run ní ẹni tí mo bá fún lówó tí mi ò fẹ́ kó láti bọ̀ tán nídìí owó náà. ẹni tí fún nípò tí mi ò fẹ́ kó láti bọ̀ tán. ẹni tí mo fún ní mímọ̀ tí mi ò fẹ́ kó lò síbi tí mi ò fẹ́ kó láti bọ̀ tán. ẹni tí mo gbé lọ́wọ́ tí mo fẹ́ jó rí ṣe. eléyìí ni màá tún sọ́ńtọ̀ ń pé kó lọ ọmọ bọ́. ìjẹsí ni. ẹ yóò bá ní Muhammad. sallallahu alaihi wasallam. wọ́n yà kúrò làwọn kọ̀rí náà. máa jí ọ̀rẹ́ fẹ́ ni tẹ́mi Ọlọ́run ọba ò fẹ́ kó láti bọ̀ tán fasa kọ̀rí náà. ọ̀rẹ́ burúkú ni ó sì máa jẹ́ fasa alẹ́ nàbí yìí mọ̀sùkú anábì wa bèrè pé kí ni orúkọ rẹ̀ fàájáfà ta'ala Ọlọ́run wa ni huwa dulimu. anábì ni Ọlọ́run wa ni orí ẹlẹ́ẹ̀kejì yìí tí mo sọ pé àgbà kò ní báyà ṣe káyé ó má bàjẹ́ káyé ó tọ̀ má bàjẹ́ òun náà ni àbòsí. àbòsí ni ẹni tó lọ ń bá ránṣẹ́ tó bá ti fọ lábòsí èèyàn tí lọ́nà kò fẹ́ tó rí sẹ́jẹ́ ni. bí Islam ṣe rí lónìí àti ń tà ń fi Ọlọ́run lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó kù sọ́wọ́ àwa tá a jẹ́ àáfàá ọba kan ẹ má bínú o ọba ńlá ni ó wá ní àáfàá kan ó fẹ́ràn àáfàá náà púpọ̀ ó gbà àáfàá náà báwọn olówó náà ti máa ń lá àwọn àáfàá tiwọn tí wọ́n ń lò. tí wọ́n máa ń gbà fún. olówó tí ò bá mọ ìyá rẹ̀ yóò máa yàn lé àáfàá. yóò lọ sọ́dọ̀ ilé wọn gbà wọ́n lè délé wọn gbà yóò wá já sóbì fún. yóò máa yàn lé àáfàá ọba yìí wá ní ààfin ńlá kan wá kọ́ ní kànsẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó kọ́ mọ́sáàsì síbẹ̀ pé ìwà àfáà máa kírun ńbẹ̀ kó sì máa sì máa mú ńbẹ̀. mo yàn án bẹ́ẹ̀. ìgbà táwọn àfáà tó kù nínú ìlú ti wá rí wípé ní àfáà tó bá mú mọ́ra yìí tó mú sọ́dọ̀ yìí ayé rẹ̀ ti ń da ọ̀rọ̀ rẹ̀ ti ń sunwọ̀n jù. títí rí nǹkan sẹ́nu ayé. wọ́n wá lọ gbá Richard nípa ọba yẹn irú ntọ́ba yẹn ò nífẹ̀ẹ́ sí tí kì í jẹ wọ́n mọ̀ pé ọba yẹn ò fẹ́ràn àlùbọ́sà. àwọn àfáà tó kù wá dáná wọ́n ṣe súyà wọ́n gbọ́n àlùbọ́sà sí wọ́n wá gbé lọ bá àfáà kejì nílé wọ́n wá ní kó jẹ àsìkò tí màá lọ mọ́sáàsì tí ó lọ kírun tọ́ba náà ó jáde tí ó dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àsìkò yẹn náà ní ká àfa ò jẹrin àfa àjẹrin náà lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn bíi mẹ́ta mẹ́rin márùn-ún wọ́n wá lọ kí ọba yìí sílé ọba yìí ṣe wọ́n lálejò fún wọn lówó dá wọn lọ́lá wọ́n wá ní kábíyèsí fún tó ṣe fún wa yìí a ní nǹkan kan tá a sì fún ọ. ọ̀rọ̀ afa kan tó mú mọ́ra tó ń tọ́yè rẹ̀ ṣe. ó ti ní ìrìnàjò bí ó ti ba tiẹ̀ jẹ́. ó ti bá ti ọjọ́ níwọ̀n. wọ́n fẹ́ súnmọ́ kọ́ ọ fẹ́ kí ọ rí i pé yóò máa sá sẹ́yìn. tó o bá ti fẹ́ kí ọ rí i pé yóò máa sá sẹ́yìn. ń sá sẹ́yìn ní sísá sẹ́yìn wípé ní òun ò fẹ́ kó súnmọ́ òun máa ń torí kóun lè ṣe tóun fẹ́ ṣe nítorí pé wọ́n ti mọ̀ pé ọba yẹn ò nífẹ̀ẹ́ sí òórùn àlùbọ́sà. àfa yìí wá jẹun tán ó wá fẹ́ lọ kírun ọba yìí ò fẹ́ràn àlùbọ́sà láti máa gbóhùn àlùbọ́sà ó dá jẹ́ ìjà kí n pe kábíyèsí o ṣe bí kàkà pé káwọn ọmọ sáré kẹ́kẹ́ kábíyèsí ẹja lọ kábíyèsí bá ní afẹ́ wa náà ẹ jẹ́ kí yín afẹ́ bá ń tàdí mẹ́yìn afẹ́ wa afẹ́ bá ń tàdí mẹ́yìn. ó dàbí pé nǹkan tó ń sọ yóò tọ́ ni o. èmi yóò gbàbọ̀dẹ̀ fún mi. Yorùbá ní Muhammad. ọba yẹn wá fagídí súnmọ́ àfa nígbà tó súnmọ́ àfa yìí ó gbóòórùn àlùbọ́sà ló bá ní àti kékeré ẹrù àfa àti nílẹ̀ ẹrù àfa ó yà ìka káfa oko káfa mọ lọ. àwọn àfa tó kù wá lọ bọba pé kábíyèsí o ẹ mọ̀ pé báyìí ẹja yẹn ẹlòmí nàbà ní kódà á yẹn ẹlòmí ìjà wá dé èmi ní sàṣíwájú èmi náà wá jàjàjàjàjàjà títí débi wípé wọ́n wá padà tó àṣírí ara wọn fún kábíyèsí kí wọ́n ló padà gbẹ̀yìn irú àwọn àfa bẹ́ẹ̀ ọba wa ní dáná mo lé gbogbo yín kò nínú ìlú ẹ máa lọ ó wá ránṣẹ́ pé àfa àti tẹ́lẹ̀ níbi tó wà ó tún wá dá lọ́wọ́ àfọlá kún ọ láàrin. èyí ò ní ní wípé ní bí èèyàn bá jẹ́ wòlíì tó bá jẹ́ àfa ńlá tí gbogbo ayé máa ń kúnlẹ̀ tán máa ń tẹ́wọ́ síwájú ẹ̀ ọlọ́run máa dáwọn náà wo á mú kan nínú ọmọ kéwú tó jásí pé àáfin tọmọ yẹn ó dà lọ́la àáfin hàn àfa náà àfa yẹn ó máa sojú kòkòrò pé bóòlù ní Yorùbá tiẹ̀ ṣe jẹ́ kó bá jọmọ mi àwọn kan máa sí fìlà lórí èèyàn wọn ó sì sí fọ́ọ̀mù àti. nínú ẹ má wá sírí ẹ. ẹ má wá sírí ẹ. gbogbo ẹni bá wá sírí àti ga ọmọ làkejì nítorí àti gbé ṣubú ẹ rí i pé ó tàn yóò parẹ́ nínú ayé kò tún ní lórí pa. Alhaji wa Shamsuddin ọ̀rọ̀ titi yín nì
mo kí yín pé kú oríire mo gbá rìṣáàsì nípa yín gan torí ẹni tó bá pè wá ẹ mọ̀ pé bí ayé ṣe rí lónìí ayé ti gbẹgẹ́. bẹ́ẹ̀ni àwọn afa ìyẹn máa ń sóde lọ ni. àwọn afa bẹ́ẹ̀ bá dé sáàsì ẹ bá àwọn afa mẹ́ta. tí irun pa wọ́n ṣe sàkìtì ẹlòmíì ti funfun bẹ́ẹ̀. tẹ bá ń gbọ́ sọ́ni bárẹ́ àsìkò táwa yìí ni. bí o bá lòde wòde tó lọ dáadáa. bí mo ṣe gbá rìṣáàsì nípa yín mo tún dé kọ́rọ̀ mo tún gbé yẹ̀pẹ̀ mo tún lù ú mo tún wádìí pé ta bó ló ṣe. bó ló ti jẹ́. mo tún yan náfìlà mo tún fi béèrè lọ́dọ̀ Ọlọ́run pé bó ló ṣe jẹ́ ẹ Yorùbá nẹ́bù wa. sallallahu alayhi wa sallam. kò wá sí ntọ́lọ́wọ́n bá pè é ju pé Ọlọ́run ní àmì èmi Ọlọ́run lórí ilẹ̀ ni pé kẹ́kẹ́ ọmọ máa rora rẹ̀ pin. bàbá tẹnu ọ̀nà tá bẹ̀ ẹ́ bá àwọn kan tó dúró bẹ̀ gbẹgbẹgbẹgbẹgbẹ. ẹ jùlẹ̀. bí àwọn tá rora wọn pin ni bàbá yìí kọjá ní afárá yẹn rí. àmọ́ Ọlọ́run ní ìwọ àmì èmi Ọlọ́run ni ọ́. èkó ni mo fẹ́ ṣe ọ́ lórílẹ̀. òkú èmi Ọlọ́run sì ni ọ́. ẹ wá rí tẹ́sí lónìí à ẹ tún ti fọlá kọ́lá. ẹ wo iye ẹ̀dá tí wọ́n jòkó ń bí báyìí ìpèsè tó tó ń tẹ́sí lónìí yìí ò sí. eléyìí gẹ́gẹ́ ni wọ́n ń pè ní ìpèsè. màláìka ń bẹ nínú àwọn èèyàn àlùjànnú ń bẹ nínú àwọn èèyàn rọ̀wánì à ń bẹ nínú àwọn èèyàn. ká tó wá sọ àsìkò tí àṣẹ ń bẹ lára wa gbogbo àwa tó kù tá a jólówó ẹ jẹ́ káwa náà mú ẹ̀kọ́ nínú eléyìí. ṣe rí ọ̀nà tí bùkátà ẹ̀dá máa ń gbà bí àjùláyé kì í ṣègbà tí èèyàn bá ń retí pé kán so ewúrẹ́ mọ́lẹ̀ kán sàgbò mọ́lẹ̀ níbi tó ti ṣe tọ́ọ̀sì ní rántí pọ̀ ṣe síbẹ̀ mọ́. àwọn èèyàn kan bẹ lórí ìjókòó yìí tó jẹ́ sí pé wọ́n bá ẹni tó fẹ́ nu kepo yín tó fẹ́ nu kata yín tí ó ní Ọlọ́run mọ́mọ́ tẹ́tí yóò bàjẹ́ kò sì ní bàjẹ́. kò sì ní bàjẹ́ fún yín wá. Alhaji wa Shamsideen mo bá yín dúpẹ́ fọlọ́run Ọlọ́run tó tọ́ yín sọ́nà tó nílò eléyìí ni ẹ máa ṣe àpadà sí aburú tí ó sọ pé mi ò ráyè táwọn afáàmọ́ Ọlọ́run ò ní fi sọ̀rọ̀ yín lẹ́yìn. ẹ rí gbogbo ẹ̀yin bàbá wa olóyè ẹ̀yin olówó wa mo mọ̀ pé mo kí yín pẹ́ kú oríire. ẹ kú oríire. nítorí jẹ́ kí n kú oríire ní wípé ní nígbà tí àlùfáà wa ẹ̀gbọ́n mi bàbá mi Buhari tu kọ́ àbíbọ̀ lẹ́sẹ̀ orúkọ bàbá mi most of ọ̀pọ̀lọpọ̀ àwọn tá ń pè jáde ni wọ́n ń béèrè pé owó kíni ẹ Yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. èmi ò ṣe fáàrí o bàbá tó bí èmi Asadul Arifin radiyallahu ta'ala anhu. ní 1983 1983. tí Alhaji wa gbogbo yín náà lẹ́ẹ̀tì máa gbọ́ àmọ́ òun yànnà ní ẹ̀. bẹ́ẹ̀ni. Alhaji wa Wasiu Ayinde. olúwayé máa ṣá. wọ́n sáwá bá ṣe Muhammadu Murtada Al-Fazazi. lálàbà. bàbá ní ta lé léyìí wọ́n ló lórí ní ṣé òní kọ́ni kí n gbọ́ ó ní. Allahu Akbar. ó dà. Wasiu ní ṣé o ní kí ló sí ọ ẹ mọ gbọ́ bàbá o kí ló sí ọ ó ní wọ́n sa alágàlágodo ni àgádágodo ni ṣé o ní wọ́n lẹ̀ mọ́ ni wọ́n ní wọ́n náà sàkíní jẹ́ bẹ́ẹ̀. àtàwọn latamọ́ ni ẹ Yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam. ṣé o mú tàrà wá ní tọ̀ ẹni kó súnmọ́ mi ẹni kó súnmọ́ mi. súnmọ́ yìí. ó wá súnmọ́ bàbá wa ní lanu. mo sì wá lanu ṣé o ní ọkàn akẹlẹ̀bẹ̀ ni. bàbá ó kẹlẹ̀bẹ̀ wọ́n ní lanu wọ́n tú sílẹ̀. wọ́n ní bẹ́ẹ̀ mi ó sì gbé mi ṣé ó yá sọ̀rọ̀ nígbà tí ó sọ̀rọ̀ ó ní alalaila ilala huwa la ilaha illallah ó ní Wasiu Ayinde fi ṣe kẹsẹ̀tì kan tó ní mo gòkè agunla Murtala ti ń pariwo lọ́jọ́ náà lọ́hùn èmi ọmọ rẹ̀ ni mo dún wájú yín. ṣé Murtala ọmọdé Al-Fazazi. bisirri zati Murtada Al-Fazazi asadun likulli arifin rabbani. táwọn afáà máa ń lò Ọlọ́run ti dá yín lọ́lá ṣùgbọ́n tẹ́ ẹ̀ ná nínú owó yín tẹ́mi Ọlọ́run ó fi fi yín sálùjánnà ẹ jẹ́ n sọ fún yín gbogbo yín ni mùsùlùmí gbogbo yín kọ́ ni irun yín lè gbé yín wà lùjánnà. ọmọ ẹlòmí kò fẹ́ràn ẹlòmí. bàbá wa mọ́sálásí ṣẹ́ńgbọ́ tá a bá tó sáfù tán ní kẹfẹsẹ̀kẹsẹ̀ olówó náà wá dún láàrin òun náà fẹsẹ̀kẹsẹ̀. ó wá síríọ́sì. Ọlọ́run wà á bú sẹ́rìn pé à oníranù mọ́sálásí tẹ́mi Ọlọ́run bá gbé fún ọ lówó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ibi tẹ́mi Ọlọ́run ti bùn ọ́ lálùjánnà nù. máa ná owó rẹ̀ kírun. sẹ́ni tẹ́ bá tún wá pàdé àwọn àfáà ẹ Yorùbá ní Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tí ò bá mọ Ọlọ́run yóò sì mí gbọ́ o. yóò sì àwọn bàbá gbọ́. tọ́lọ́lọ́run ọba náà sọ pé ẹ mọ̀ mí kẹ́ ẹ tó pé ẹ fẹ́ sìn mí ni mùsùlùmí ló sì pọ̀jù lẹ́ni tí ò mọ Ọlọ́run tí ń sìn. wàláyé. táwọn ọmọ sáà táwọn ní Ọlọ́run ò mọ nígbà tó ò mẹni tó fẹ́ sìn kí ló ń sìn fún. wọ́n á gbọ́ lójúbọ̀ láti mọ̀.
owó kò sọ́gbọ́tà ẹ fẹ́ dá báwọn afá bá ń bèrè owó lọ́wọ́ yẹn ẹ̀ mọ̀ náà ni. ìdí tó jẹ́ kí n sọ pé ẹ̀ mọ̀ náà kì í ṣe pé mò ń sọ mi ò fàṣẹ sọ̀rọ̀ o mo ní ìyá o mo ní bàbá o wọn ò lè gbé ẹrù yín níwájú Ọlọ́run ìyá yín àti bàbá yín wọn ò lè gbé ẹrù yín níwájú Ọlọ́run àgàgà bẹ̀rẹ̀ tàṣí wípé ní ibi àti ìgbà fẹ́ lòmíì òun náà kàn ń yọ̀ ní yọ̀bọ̀tì kó má bí ìyàwó òun fara rẹ̀ wọn ó sì sọ fọlọ́ pé Ọlọ́run o ó ti kọ́ ọmọ ló ṣe ní bẹ́ẹ̀ ni tí ò bá sí nínú àdámọ́ rẹ̀ kò ní ní ẹ dákun Alhaji wa Shamsuddin ẹ wá bá a dúpẹ́ fọlọ́run ni ẹni fowó dúpẹ́ ànímọ̀ owó ní òní ẹni fóúnjẹ dúpẹ́ ànímọ̀ oúnjẹ ní òní ẹni fayọ̀ àtìnú dúpẹ́ ànímọ̀ àdùnnú àtayọ̀ òní òní ẹ dákun tí wọ́n bá ń pè yín ẹ mọ̀ wulẹ̀ béèrè kẹ́ ẹ lánìyàn pé Ọlọ́run lẹ ṣe fún àfa ńlá kan odidi lè máa mú ni ó wà mọ́sáàsì wọn sọ fọlọ́run pé Ọlọ́run fún mi lówó àwọn ọmọ rẹ̀ wá gbé oúnjẹ tí ó jẹ tí ó fi sínú wọn wá gbé bánú mọ́sálásí ajá kan wá wọ mọ́sálásí ajá bá gbé eegun tí ń bẹ́ẹ̀ lóúnjẹ àfa bàbá àbádìrí ló bá mú ọ̀pá tí ìmáàmù fi ń ṣe mú gbàrí ló bá ń lé ajá kiri mọ́sálásí igbù àfìgbà tó fi kí fọ́ra rẹ̀ lórúnkún ìyá kan ló wá jáde sí pé kí ló ń ṣe Ọlọ́run pé Ọlọ́run pé kó ṣe kí ni kó dá Ọlọ́run tó ń pè tún wá fara hàn ọ́ tún mọ̀ pé òun náà ló dé. fárífù. nísìrò sọlọ́run tèmi náà lájá nígbà tó ó dáa náà tí ò bá kí ń sajá sọ bọ́lọ́run ṣe júwe ara rẹ̀ fún ọ pé ṣé òun ga ni àbó ń kúrú ọkùnrin lòun ni àbóbìnrin lòun àbíyàn pupa àbí kìíní kan gbogbo tọ́lọ̀ wọn bá dá sínú ayé pátápátá aṣọ òbúra ni wọ́n ń ṣe fọ́lọ́run. lọ́ọ̀ṣẹ́ àǹfìlì tó ní ilà. kẹ́lọ́ bí ọmọ mọ́kà tí ó wà dé mọ́kà tí ó fẹ́ kú tí ó máa ranjú kò sí ibẹ̀ kọ́ ní ilé Ọlọ́run. ó rà dúró àtẹ̀rí ibẹ̀ kọ́ ní ilé rẹ̀. ẹni tí ò bá ti ní Ọlọ́run nílé kó tó kò lé bó bá dé àjò náà òfìfo ní òmùká. òfìfo ni yóò tún wá jẹ̀yàbọ̀. láyà sẹ́wọ̀n ní àrídì. torí náà gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ ẹ má wo báwọn afa lẹ́ ń ṣe fún Kùránì àtọ́lọ́ lẹ́ ń ṣe fún ẹsẹ̀. شمها الضرور سبوه قدوس رب الملائكة والروح آمين يا طلعة الحق بالحق آمين كنز الأعظم إفادتك منك إليك آمين إحاطة النور المتلسم أجا سامي جماعة الله عليه وعلى آله صلاة تعطفنا بها ọjọ́ òní Ọlọ́run fi sàmì nínú ìgbésẹ̀ àmín ẹ fi ọwọ́ náà ẹ fi bọ́ ojú yín. ẹni fi dágbére báyìí Abubakar Murtala. ẹ má ti lọ o. Alhaji Shamsu. Alhaji wa Shamsuddin. Alhaji Ajoke. ẹgbẹ́ yìí ta lẹ fẹ́ pè kí n máa ń pè wọ́n. àwọn fẹ́ pè Alhaji Abdul Kadir. afa Mr. Tajudeen. Alhaji Tajudeen. wọ́n pè yín ní bíbá yìí. sọ ẹ dákun torí àsìkò. ẹ dákun ẹ̀yin lẹ pè ẹgbẹ́ yìí. ayé tí yín ti dáa àwọn tó bí yín àwọn ni wọ́n mọ bí tí wọ́n ṣe sí níwájú Ọlọ́run tọ́lọ̀ fi ní kó mọ rí báyìí fún yín. ọgbọ́nkọ ẹ tún wá sí ìyàwó fẹ́. alhamdulilayi bó bá jẹ́ pé aya aláya lẹ fẹ́ ni. káì red card. bẹ́ẹ̀ ni ẹ yorùbá ní Muhammad Alhaji wa ní àdúrà táwọn ṣe pé káàrin àwọn àtọ́lọ́hún má dàrú káàrin àwọn àtàbúrú àwọn Haji Ismail kó má dàrú àti ìyàwó yín ọ̀dọ̀fín ẹ dákun ẹ bá ń pè wọn Haji Ismail baálẹ̀ ẹ máa bọ̀ Alhaji wa Ajagungbadé ní kẹ́ máa bọ̀ bisimilayi ẹ dákun ẹ má bínú. Face TV was Swoby.